Olódùmarè ọba ọ̀run ìbà rẹ ọba àtàná tèní ọba títí ayé àìnípẹ̀kun. Àwọn èèyàn bíi ọjọ́ méjì mẹ́ta wọn ti ẹ̀ jẹ́ kí díẹ̀ mú mi wọn jẹ́ kó sinmi pẹ̀lú pé àwọn fẹ́ kí n sọ̀rọ̀ lórí ààwẹ̀ nínú ìṣẹ̀ṣe, kí n sọ̀rọ̀ lórí tí ń jẹ́ ààwẹ̀ nínú ilẹ̀ Yorùbá. Mo sì ti sọ lọ́pọ̀ ọgbà ṣùgbọ́n ṣe mọ̀ pé gbogbo nǹkan ní àkókò ló máa ń wà fún. Ọ̀rọ̀ ààwẹ̀ yálà pé ń bẹ nínú ìṣẹ̀ṣe tàbí kò sí, mo ń jẹ́ kó yé wa lénìí pé n tí ń jẹ́ ààwẹ̀ nínú ìṣẹ̀ṣe á gbọ́. Àwọn bàbá àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ̀rọ̀ lórí n tí ń jẹ́ ààwẹ̀. Ara wọn kan tí wọ́n sọ pé n tí ń jẹ́ ọ̀rọ̀ ààwẹ̀ yìí o kò sí nínú ìṣẹ̀ṣe, bí abárẹ́ni tó kífá pé nínú ìṣẹ̀ṣe kò sí n tí ń jẹ́ ààwẹ̀, àwa iná ó kífá pé nínú ìṣẹ̀ṣe n tí ń jẹ́ ààwẹ̀ ń bẹ. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ ó wúwo jẹrù lọ, ó wúwo ju omi lọ, ó wúwo jurin lọ. K'Olódùmarè kó dákun nínú àánú rẹ̀ kó má jẹ́ ká jìn sọ́fin ọ̀rọ̀, ká má sì jìn sọ́fin ayé. Ọ̀rúnmìlà sọ nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní ìwòrìwò dínrín di adífáfẹ́ sísìn tí wọ́n ní kó rúbọ kó má bàa jìn sọ́fin ọmọ aráyé, ìgbà abẹ́rẹ́ lẹ́bọ lọ́nà abẹ. Téèyàn bá jìn sọ́fin, ọ̀fìn tá à ń dárúkọ yóò poríṣiríṣi. Èèyàn lè jìn sọ́fin obìnrin, èèyàn lè jìn sọ́fin ayé, èèyàn á máa tún jìn sọ́fin ọ̀rọ̀. Láwọn àgbàlagbà nínú ọ̀rọ̀ wọn, nínú àánú wọn ní ẹsẹ̀ máa ń sọ pé k'Olódùmarè kó má jẹ́ ká fẹsẹ̀ ẹlẹ̀ ká máa fẹnu kọ. Bá a bá rẹni tó bá gbọ́fá lójú ọ̀nà pé nínú ìṣẹ̀ṣe kò sáàwẹ̀, tó bá tó tẹ̀síwájú wọn ó tó kọ́ ni pé nínú ìṣẹ̀ṣe àwẹ̀ ń bẹ. Ó dàbí ìgbà tí wọ́n sọ fún ọ pé ifá tí mo fẹ́ kọ́ yìí tàbí ifá tó kọ́ yìí níbi tí pẹ́pẹ́yẹ ti jẹ́ ọ̀gá adìrẹ. Bóyá kí n sáré gbé wa débẹ̀ kí n mú yẹn wá kọ́ mọ jẹ́ ẹ̀rí tí ọmọ kún ẹ̀rí. Nígbà tí ifá bá sọ pé ọ̀kàn làǹbà kólóńbó àrùn gbọ́dọ̀ pọ́n wọ́lá, àádìbá fún pẹ́pẹ́yẹ tó lóhun ọjọ́ gá ẹyẹ wọn ní kọ́ká kí mọ̀ lè ọjà rẹ bọ́ ní kó mú ṣe. Pẹ́pẹ́yẹ ìwọ lọ gá ẹyẹ, àkùkọ díẹ̀ kọ̀ wọ́ bàtà. Pẹ́pẹ́yẹ ìwọ lọ gá ẹyẹ. Tí wọ́n bá dáfá náà fún èèyàn, tí wọ́n bá kì í fún ọ tó o bá kọ níbẹ̀ pé pẹ́pẹ́yẹ ni ọ̀gá ẹyẹ. Lákòókò ìgbà tí fá ń sọ̀rọ̀ pẹ́pẹ́yẹ lọ́wọ́ nìyẹn ní fá ń sọ pé pẹ́pẹ́yẹ ìwọ lọ̀gá. Ṣé ẹ mọ̀ pé níbi àjàngílà ní pẹ́pẹ́yẹ ti máa ń ṣẹ́gun adìrẹ? Láàrin kàtígórì ẹgbẹ́ ara wọn ní fá ti ń sọ pé pẹ́pẹ́yẹ lọ̀gá ẹyẹ. Bọ́bá wa tún tẹ̀síwájú wọ́n tó kọ́ ọ lẹ́kọ̀ọ́ níbi tí ọ̀kín ti jẹ́ ọ̀gá ẹyẹ. Bọ́bá wa tún tẹ̀síwájú wọ́n tó kọ́ ẹ lẹ́kọ̀ọ́ níbi tó ti jẹ́ pé láàrin gbogbo ẹyẹ o ògòǹgò ńlọba wọn. Ifá náà ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. Bí a bá wá fẹ́ kẹ́kọ̀ọ́ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Ifá, a gbọ́dọ̀ máa rí Ifá gẹ́gẹ́ bí idà olójú méjì, pé tí kan bá dé ìkan ó tu. A lè dáfá fún èèyàn kí wọ́n sọ pé lágbájá ilé ọkọ lọ fẹ́ lọ, ẹ ṣènáwó rẹ̀ káyọ̀ jẹ káyọ̀ mu, ẹ ṣayẹyẹ fún gẹ́gẹ́ bí tẹ́lẹ̀dá rẹ̀ gbà. Wọ́n wá tún lè dáfá fún èèyàn tí wọ́n kì í fún èèyàn pé lágbájá ìṣẹ̀dá títí ẹ o kò pariwo, kí wọ́n sì ń re ilé ọkọ ní wọ́ọ́rọ́wọ́. Ifá kan náà ni wọ́n dá o. Ifá tí wọ́n dá fún èèyàn tí wọ́n sọ fún ọ pé lágbájá lọ́rẹ̀ máa múra, má máa wò pé ta ní wọ́ tàbí ta ló ń wò. Ìṣẹ̀dá rẹ̀ múra ṣe bí ọba, jayé ọlọ́ba, kóore rẹ̀ kó lè bá a ṣe dé. Wọ́n sì tún dáfá fọ́mọ ẹlòmíì wá ní Ifá tá a dá fún yẹn ò gbọ́dọ̀ wo díngí, ò gbọ́dọ̀ sóge, mọ́kòsùn. Ifá náà ni. A gbọ́dọ̀ mọ rífá gẹ́gẹ́ bí idà olójú méjì, pé tó bá sọ̀rọ̀ báyìí yín tó ń kọ́ ẹlòmíràn lẹ́kọ̀ọ́ níbí. Ara àwọn ìṣòro ìpèníjà eléyìí táyé fẹ́ fi máa tákù ṣẹ̀ṣẹ̀ bí ọ̀rọ̀ tòní nìyẹn. Nígbà tí àwọn bàbá wa tí wọ́n jẹ́ pàtàkì aṣíwájú fún wa nínú ìṣẹ̀ṣe pẹ̀lú ìwé tí wọ́n ṣe, ìwé tí wọ́n ṣe lórí òṣòtúá méjì táyé ń sọ pé béèyàn bá dótùá méjì Ifá lè ní kéèyàn ò kírun, béèyàn bá dótùá méjì Ifá lè sọ pé kéèyàn máa fa tẹ̀síbà, béèyàn bá dótùá méjì Ifá lè ní kéèyàn ó ṣe gbogbo táyé ń sọ lọ́rọ̀. Bẹ́ẹ̀ sì ni nígbà táwọn bàbá yìí tí wọ́n ń kọ̀wé yìí lọ́wọ́ promotion ni wọ́n ń wá. Àdákọ àdáṣe tí wọ́n ní kì í ṣe tí gbogbo ayé dìjọgbà. Ni mo ṣe sọ̀rọ̀ kan ní program tí mo ṣe síwájú níjọ́ ní pé bẹ́nìkan bá ń sọ̀rọ̀ òtùá méjì pé Ifá kírun kò kírun, tí wọ́n wòwe àwọn bàbá wa Àwíṣe Awótàgbáyé, bàbá wa Abímbọ́lá Mùsàbóró Àbọ̀yè, tí wọ́n wòwe bàbá wa Ifáyẹmí Àyìndé ọmọ ẹlẹ́bùrú ìbọn, kábíyèsí bàbá. Ẹ má wulẹ̀ pé gbogbo ohun tí ń jó níṣẹ̀ṣe pé challenge wọn. Àwọn tí wọ́n ṣèwé ń bẹ láyé àwọn ni ẹ pè ẹni kí ló dé tí wọ́n fi kọ̀ yìí. Ohun tí wọ́n kọ ohun nígbà tí wọ́n ń wá promotion, ṣáàṣì mọ̀ pé téèyàn bá ń wá promotion ní academic, wọ́n fẹ́ kéèyàn kọ àwọn ìrìn àjò tó jẹ́ pé èrò tèèyàn ni tó tún gbé ìdàgbàsókè bá àwọn ohun tí ayé ti ń sọ, ohun tí ayé ti ń wí. Wọ́n fẹ́ mọ ideology tí wọ́n fúnra lára rẹ̀ tí ó bá ìlànà ìgbàlódé tàbí ìlànà ibi tí àyè ẹ̀kọ́ bá wà nígbà náà tí ó bá mu.
promotion ni wọ́n fi ń wá nígbà náà pé káwọn kọ báyìí làásẹ̀ ń fi mọ́gàjì ìwé mọ́gàra ká ní kì í bá jẹ́ pé ayé bá tètè mú a léèkánná ọ̀pọ̀lọpọ̀ Ifá ni ọba pọ̀ lọ nínú ayé bẹ́ẹ̀ torí pé ní sẹ́ńtúrì tá a wà yìí ní ti ń jẹ́ oníṣẹ̀ṣe àwọn igi ìmọ̀ ìwé tí ń pọ̀ ṣùgbọ́n torí pé Ọ̀rúnmìlà ò fẹ́ kí tòun ó bàjẹ́ kò fẹ́ kí sí ọwọ́ rẹ̀ ó bàjẹ́ àwọn alálẹ̀ fúnra lára wọn ò fẹ́ kí sẹ̀sí ó parun ń ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Ifá tí wọ́n ti fi èròǹgbà bíi táyé dé tí wọ́n ti fi kì nígbà náà oníkálukú ti ń ronú lẹ́ẹ̀mejì pé irú Ifá eléyìí ọmọ ò gbọ́dọ̀ kọ torí gàdá ọjà tó bá dọjọ́ ọ̀la. nínú èdè Yorùbá ni ti ń jẹ́ ọ̀rọ̀ àwẹ̀ wà mo wá tún rà àfáà kan tó sọ pé n ti ń jẹ́ àwẹ̀ nílẹ̀ Yorùbá ni pé ohun tí wọ́n ń ṣe tí wọ́n ò gbọ́dọ̀ wẹ̀ bóyá wọ́n fẹ́ sóògùn kan ní wá ní wọn ò gbọ́dọ̀ wẹ̀ ibi tí àdáyàn èrò títí ẹ̀ tó gbéhùn sínú. àkọ́kọ́ ná kárẹ́ni tí ó jáde tí ó sọ pé èdè àwẹ̀ èdè Yorùbá kọ́ pẹ̀lú ẹ̀rí tí ó fi múlẹ̀ pédè Yorùbá kọ́ wá gbọ́ wá gbà pé gbogbo ń tá a bá ti rí nínú èdè tó bá ti jẹ́ pé ń bẹ nínú èdè kan tí kì í jẹ́ pé wọ́n fọ́ọ̀mù èdè yẹn fún ni a jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ ó sì ń exist ó sì ń generate nínú èdè yẹn ọ̀nà tó ní kálukú ń gbà láti fi gba àwẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni béèyàn bá gba àwẹ̀ láyé kò dájú pé irú ẹni bẹ́ẹ̀ ó ṣoríire. Ọ̀rúnmìlà ní atótó arére parako yìí ní bàbá mọ̀ngànnà bójú bá ń rọ sọ ẹyẹ oko wọn ò gbọ́dọ̀ dún ẹyẹ kẹyẹ mọ̀mọ̀mọ̀ dún mọ́ ẹyẹ àwọn àgbàlagbà ló gbòde àdán ọ̀pẹ ìnífọ̀ kàtàkùtù mú ní gbogbo ẹyẹ oko ẹ̀ mọ́ ń dákẹ́ èmi ò rérò tí ń renú ilé olú kọ́ bá mi kí wíńdolú ọmọ wọn nínú ilé olú èmi ò rérò tí ń lọ sí òde Èjìgbò kọ́ bá mi kí òrìṣà Tàlàbí ọmọ wọn ní òde Èjìgbò bọ́ bá wá bá mi kí òrìṣà Tàlàbí ọmọ wọn ní òde Èjìgbò tán kó tún bá mi kí egúngún bì í ọlọ́pàá ògbójú ọdẹ kárẹ́nú ilé ọmọ ẹlẹ́bọra mo tún tẹ̀síwájú bí mo ṣe ń bá Ifá mi kíkì lọ ni mo sọ pé Ifá orí ọwọ́ mi ni àtẹ́lẹwọ́ mi rèé Ifá ń jẹ n ò mu títí tí mo fi dénú ilé olú èmi ò jẹ n ò mu títí tí mo fi dé mẹ̀sìn láwẹ̀ o Ifá ń jẹ n ò mu títí tí mo fi dénú ilé rẹ wọn ò gbọdọ̀ jáde Ifá mo gbọ́ wọn lóhun rere ló ṣe fún olú ó tó gẹ́gẹ́ kọ́ ọwọ́ àṣọ rere tèmi fún mi máa rọ̀ mí lóhùn yẹ̀rẹ̀ tèmi ẹni tí ò jẹ ẹni tí ò mu kí ló dé tí ò jẹ tí ò mu torí pò ti gbọ́ pò rere ni wọ́n ṣe fún olú ó tó gẹ́gẹ́ kọ́ wá aṣọ rere tèmi fún mi torí kó lè bá àjọlúláyé ìní ò ṣe jẹ́ ìní ò mu kí Ifá ó lè mọ̀ pọ́ ká lára ń dùn dọ́kàn dé gbogbo ara Ifá ń jẹ ń ò mu títí tí mo fi dénú ilé rẹ mẹ̀sìn láwẹ̀ o mo gbọ́ ọ̀tá sí mi létí wọ́n lóhun tútù ń lo bùfáwọ̀ Ifá kò jẹ́ kí ilé ayé mi ó tútù kó tó yíyin Ifá mo gbọ́ ọ̀tá sí mi létí wọ́n ní àkúrọ̀ orí o ń lo ṣe fún ẹṣin lọ́jọ́ tí mo bá kú ọmọ ni kò jẹ́ kó fẹṣin rọ mí lórí dandandan. kí ló dé tí akápò ọ̀jẹ̀ tákápò mu torí pé ó ti gbọ́ pé so rere fólú torí pé ó ti gbọ́ pé tútù ń bẹ pẹ̀láwọ̀ torí pé ó ti gbọ́ pé àkúrọ̀ orí ń bẹ fún ẹṣin kò jẹ́ kó mu kí Fáwá lè mọ̀ pọ́ káwọn náà lára pé kó lè ṣerú ìrìn àjò bẹ́ẹ̀ òun náà jẹ́ kó mu tó fi t'Ọ̀rúnmìlà lọ. àwẹ̀ ń bẹ nínú ìṣẹ̀ṣe àwọn ọ̀jọ̀gbọ́n ti sọ wọ́n sì tún ń sọ lọ́wọ́ mélòó làwa kọ́ mélòó làwa mọ̀ ohun tá a gbọ́njú bá bàbá tó bí mi ò kírun kò sì ya ìlànà mi Akíntayọ̀ Alàgbé káwéré kọ́ jẹ́ nílẹ̀ Mọ̀rẹ̀rẹ̀ bàbá tó bí òun náà ò kírun o kò sì ìlànà mi Ṣàngótúnjí aláyèrè sílẹ̀ lọ́nà oko Ọya bàbá tó tún bí Ṣàngótúnjí Ògúnbùnmi aláyèrè sílẹ̀ lọ́nà oko Ọya òun náà ò kírun o bẹ́ẹ̀ sì ni kò ya ìlànà mi ẹni tó wá tún bí Ògúnbùnmi tí Sodùlégbè òun náà bá oko bòmíì lọ kí n dá dúró báwọn èmi fúnra lára mi ń jọ wọ́n ti bí mi ò kéwú rí mi ò bóko bòmíì lọ ọ̀nà tí wọ́n fẹsẹ̀ wálé là ń tọ̀ àwẹ̀ ń bẹ nínú ìṣẹ̀ṣe. gbogbo apáta làgbà pa máa ń sọdún ìpẹ̀là kí ló bí torí àwa tá a fẹ́ lórí ìkẹ́kọ̀ọ́. ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe o ìpẹ̀tẹ̀lá ńlá wá wá ṣe ọmọ mélòó lẹ́dú bí o tí ó fi yìn kan nù ìpẹ̀tẹ̀lá
ńlá wá wá ṣe. Kí ló bí orin yẹn? Kí ló bí ọdún pẹ̀là tá a máa ń ṣe? Nílànà ṣẹ̀ṣẹ̀ bàbá wa gbà àwẹ̀ tiwa kì í ṣe pà ń jẹ sàárì lóru, kì í ṣe pà sì ń sínú talẹ́. Kódà mo fẹ́ lè jẹ́ kó yé wa pé ìmọ̀ gbàwẹ̀ yìí tá a sọ pà ń gbàwẹ̀ nínú ṣẹ̀ṣẹ̀ in Islam ti fẹ́ mú. Sóyìnbó ń gbàwẹ̀ ni. Òyìnbó mélòó la rí tí wọ́n sọ pé àwọn ń gbàwẹ̀ rí? Aróyìnbó kọ́ sọ pé òun gbàwẹ̀ bíríbírí. Àwa iná la kó dààmú bára wa. Adọ́gbọ́n mú láti bẹ̀ ni. Ṣé àmọ̀ pọ̀pọ̀lọpọ̀ nínú tírà láti ń yọ? Ṣé mẹ́nu àlùkùránì? Èmi ò mọ̀ o. Ifá ni mo gbọ́, ó ní mo mọ̀, ó ní mo ń sọ. Àwọn ò kọ́ṣe tiwọn, àwọn ní ń kọ́ṣe tàwa. Àwẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá. Èèyàn fúnra lára rẹ̀ lè mọ̀ láti sọ pé òun ò ní jẹ, òun ò ní mu. Àìdí àìmú rẹ̀ lórí kíni? Ṣebí lórí pé ó ní ẹ̀dùn ọkàn tí ń dùn ọ́. Ọ̀rúnmìlà ó ní wọ́n bí ẹ̀là sọ́wọ́ ẹ̀, ó ní bàbá ẹ̀là eléyìí tí sòyígí nígbà tójú ọmọ ń pọ́n. Ó sì ní tí wọ́n fi ṣe fá fún òyígí tó fi bímọ, ó wá bímọ ọjẹ́là torí pé wí ẹ̀là ń bẹnu tí wọ́n fi ṣe fá fún. Wọ́n ṣe Ọ̀rúnmìlà ń bẹ pẹ̀lẹ́là ń sojúṣe pẹ̀lú ẹ̀ gẹ́gẹ́ bí bàbá. Nígbà tó yá ẹ̀là fúnra lára rẹ̀ ó tó ẹni tó lágbo, ó dágbo tiẹ̀ ní agbo rẹ̀ ń kún, agbo ń kún, agbo wa kún títí ń bọ̀ wá tóbi kan. Ẹ̀là bá wò pé kò nílò kó wọn ṣẹ̀ṣẹ̀ máa tún wáyè láti lọ rèé ṣèbá lọ́dọ̀ Ọ̀rúnmìlà. Agbo títí ń kún tó jẹ́ pé àkàìmọye àwọn ènìyàn ní agbo wa tún dínkù. Àwọn àgbààgbà bá pé bírí kó tó ní ọba késẹ́là ní ọba ní ọdẹ lọ sóko ó perin, ọdẹ lọ sóko ó pẹ̀fọ̀n, ọwọ́ adọdún kẹta ń gbà tó di ọ lọ sóko ọdẹ wa pa ìlírí ṣéwájú lọdẹ ń lọ ní àbẹ́yìn. Gbogbo tí ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ènìyàn tí ń túkà àpérò gbogbo wa lọ jẹ́ o. Kí láṣẹ ọ̀pẹ̀lẹ̀ ń wàjà ńlẹ̀ nígbà tí wọ́n dá fátíà ń pàkíyèsí ẹ̀là lóun gangan ti mọ̀ pé Ọ̀rúnmìlà tó ń wòjúba rẹ̀ mọ́ ọ pẹ̀lú gbogbo tó bá rìn àjò yìí jẹ́. Ṣé àwọn pé nínú ìṣẹ̀ṣe tàbí ilẹ̀ káàárọ̀ òjìrì àìsábà gbà àfẹ́kọ̀ọ́ torí pé àìlápọ̀nlé fẹ́ kọ́, àìlápọ̀nlé fún ẹ̀kọ́. Bí wọ́n bá ń ṣètò ìrìn àjò kan ní abala tọ̀dọ̀ tí má fojú pé bá náà ni gbogbo ayé ó ṣe máa ṣe. Lẹ́kùn ọ̀dọ̀ tiwa àwa ń gbààwẹ̀ dáadáa, agbọ́njú bá ní àwọn bàbá wa gbà, àwa náà tó ń gbà lọ́wọ́, a tún fi ń lé ọmọ lọ́wọ́. Bí wọ́n bá gbà lẹ́kùn ọ̀dọ̀ tiẹ̀ lọ sọ pé wọn ò gbà. A lè rágbègbè tí wọ́n sọ pé bókù bá kú lọ́dọ̀ àwọn èsopó báwọn sì gbà tiẹ̀ nù. Èèyàn wa ní kọ̀ndẹ́ẹ̀mù tọ̀dọ̀ tẹlòmíì tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tọ́ra ní human feeling jura wa lọ. Wọ́n wá dá ọjọ́ pé àwọn lọ́ọ̀rẹ́ bẹ Ọ̀rúnmìlà tó jẹ́ baba fún ẹ̀là. Ẹ̀là ń wò pé ìtìjú rẹ̀ níbi tóun ti kọ̀ tóun ọlọ́bẹ̀ mọ́ wọ́n wà móhun lọ́ọ̀rẹ́ bẹ̀bẹ̀ níbi tóun ti jọ́ mọ́. Ẹ̀là ò jẹ́, ẹ̀là ò mú. Ó wò pé bọ́ bá jẹ́ pé kó tó dijọ́ táwọn dáhùn bọ́ bá jẹ́ pípú ọba tiẹ̀ dé kíkú tiẹ̀ pa òun. Àìjẹ́ àìmú rẹ̀ Ẹ̀là ti rù bí ẹni tí ń ṣàìsàn ọjọ́ pípẹ́. Wọ́n mẹ́là nídàájí tọ́rùnmìlà fún ara rẹ̀ ò tí ì jí. Wọ́n wá dúró sẹ́nu ọ̀nà ní wọ́n á mú ohùn ìyẹn fi dígbe. Wọ́n ń ṣe ìpẹ́ ẹ̀là ńlá wá wá ṣe o, ìpẹ́ tẹ̀là ńlá wá wá ṣe. Ọmọ mélòó lẹ́dú bí o tí ó fi yín kánú, ìpẹ́ tẹ̀là ńlá wá wá ṣe. Ọ̀rúnmìlà jí bọ́ta pé kílẹ̀ láṣẹ. Ọ̀rúnmìlà jáde bọ́ta ó wo Ẹ̀là ó rí pé Ẹ̀là kí ló dé tó fi rù báyìí. Gbogbo ohun téèyàn fi bẹ̀bẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ dání. Wọ́n móbì, wọ́n mógbó, wọ́n mú amárayá, wọ́n méku, wọ́n mẹ́ja, gbogbo ẹ̀ pátá ni wọ́n kó sílẹ̀. Ọ̀rúnmìlà sì mú ní kọ̀ọ̀kan ń sì ń fi sí Ẹ̀là ń fi sí lẹ́nu ń sì ń súre fún padà. Nílànà ṣẹ̀ṣe tá a bá gbà àwẹ̀ tiwa tá a bá fẹ́ sínú kì í ṣe pé nǹkan eléso láàmú wa ká o. À ń méku jẹ, à ń mẹ́ja jẹ, gbogbo ń tó bá wulẹ̀ ká fẹ́ jẹ lẹ́yìn ìgbà tí a bá jẹ gbogbo kíní ìtàn tá a bá fẹ́ súre nídìí Ifá lèyìn ó tó bọ́ sídìí oúnjẹ láti jẹ. Àwa ń ṣe bẹ́ẹ̀ àbẹ̀sìn jẹ́ àbẹ̀sìn jẹ́ àǹtẹ̀sìn ṣe ni. Bí wọ́n bá ń kálé ní èjì ẹkùn ọ̀dọ́ tiwa ò sí nínú àwọn tí wọ́n ń tọ́ka sí pé àwọn bẹ̀sìn jẹ́ lélẹ̀. Àwẹ̀ ń bẹ tó dájú bí àdá. Ìyàtọ̀ fún pé ńgbà téèyàn bá kú tóbìnrin ń sopó ṣé bóbìnrin a máa láṣọ opó pé aṣọ yìí aṣọ opó ni tẹ́ pé ńgbà tóbìnrin bá jáde opó ó tún ní tí wọ́n tún faṣọ yẹn ṣe. Àwẹ̀ ń bẹ nínú ìṣẹ̀ṣe a lè gba àwẹ̀ k'Olódùmarè kó ràn wá lọ́wọ́. Béèyàn bá wá ní ọ̀sáwẹ̀ nínú ìṣẹ̀ṣe kírú ẹni bẹ́ẹ̀ kó fún wa lẹ́rìí Ifá ẹ̀ ìyàtọ̀ fàlàyé ọ̀rọ̀ kẹ́niyẹn náà kó kí Ifá ẹ̀ níbi tífá ti fi bú níbi tífá ti fi ré pé tó níṣẹ̀ṣe bá fi lè gba àwẹ̀ nǹkan báyìí ni ó ṣe káwa náà wá kó fáì wá ẹ̀là ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣiṣẹ́.